بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. دخلت دخول الأسد وحلت حول الحمى، أنتم النار وأنا الماء أطفأتكم، والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون، وإن جندنا لهم الغالبون. وليتك تحلو والأنام مريرة، وليتك ترضى والأنام غضاب، وليت الذي بيني وبينك عامر، وبيني وبين العالمين خراب. إذا صاح منك الود فلكل هين، فكل الذي فوق التراب تراب، فمن نكث فإنما ينكث على نفسه، ومن أو قل هو الله أحد الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صواب. اللهم آمين. مكي الله وجاج قالوا الله أكبر الله أكبر. نور النجاة مركل عبات بجبائله. الله أكبر. مفي الله بلنا ومكي النبي صلى الله عليه وسلم. إذا إجاك سارة النبي بيرا لوني صلى الله عليه وسلم. نينو شتات في أبارات كريم بلنا لوا. ببكر والنبي دادا ولي صلى القرآن. يبقى الذين آمنوا ولم يلبثوا إيمانهم بظلم. أشنتم جماعة داركم وجعل يمين له نانكم تنكا مكم ولا ما بهم صفاتهم ولا ما جاء. الواني أولئك لهم الأمن وهم مهتدون. وقتا لداركتا كلهم ولا وتم داركم كدكم kóbi ṣàlékún kẹrẹ àti gẹrẹ fáwọn tí ní ìdárúkọ lọ́jọ́ báwa akẹ́wà fáwa. ọlọ́jọ́ báwa akẹ́wà fáwa. méjì nínú àti kú ẹlẹ́gùn jazakumullahu kulla khairin. Kófì ìjì wọn bàwọn àjọ ìdájọ́ díẹ̀díẹ̀. àṣeyìnbó àlè sọ́ọ́lù janta. ẹ̀rọ̀kùn ẹ̀já pariwo ṣéèkù. ẹ̀yin Nuru Najati ẹni bá pariwo ṣéèkù ní ìdára yóò jọba àdílé wọn. ẹ̀wọ̀n wọ́n mi rò bá ti máa ṣe ṣéèkù rẹ̀ ní Ìlọrin ó yẹ pariwo ṣéèkù. Àfáà ṣúgà owó lọ́ba àdínì ẹlòmíì, ìmọ̀ lọ́ba àdínì ẹlòmíì. àbádásíjọ́ tí wọ́n ti ń nẹ nígbà tí ó torí tiẹ̀ àlálòfin ńlá. ẹ pariwo ṣéèkù fún bàbá ìlú Ìlọrin kí wọ́n lè mú ṣaláyé. ẹ pariwo ṣéèkù. àṣeyìkù túkúrú wàláyà. bàbá wa ní bàbá tani alaya. الشيخ أحمد شمكي alaya. bàbá wa ní bọ̀rọ̀ bàbá Baturi. bàbá wa ní sọ̀rọ̀ bàbá Mẹ́nàsà. àlùfáà Adam àlìyọrí. Adam
afáwájúmọ́ alámọ́lì lórí. bá a bá lè fi àmì bàbá ádámù àwọn dáadáa yàn yà jìntà mo rò pé pariwo ṣòfò ní dáadáa ní èyí. irú ádámù àtàwọn ní gbogbo àgbáyé. kí ló dé? Allahu Akbar. Gbogbo àwọn tá a rí ẹ̀jẹ̀ ara wọn bàbá Ádámù ní. Àṣàhátì náà mo pè é. Ọlọ́run jẹ́ àrùn ẹgbẹ́ àfáwà àgbà ní wọ́n kẹ́. Ádámù ẹ̀ lè lórí. Akọ́mọkẹ́ òní bàbá Ádámù ẹ̀ lè lórí. Ó tún ṣe tẹ̀bù sí i. Ádámù ẹ̀ lè lórí. Agbo bàbá wa Sheikh Ádámù mọ́ wa. Ní ó jẹ́ nǹkan tí mo kà nípa bàbá Professor Isa Alabi nínú As-Suba'iyyat wọn ilé kí ó lẹ́wà. Ó ní Zakarinaka Shaykhul 'Arifina wa man yansa fahiman 'aziman hayyara al-jinna wal-insa Ádámù lè lórí. Ó ní bí dhikraka ya Ádámù تزداد القلوب محبة وفي كل أسبوع نطيب بها نفسه أسبوع شيخ نوني تعمل كلمة مركز آدم أهلي بابا قالوا تقول تقول رزاي أني كوما أني موكو آدم أهلي لاري mùdírù mo sọ ní mo ní ọ̀tọ̀ mùdírù ọ̀tọ̀ mùásísù ní ẹ̀yọ initiative rẹ̀ pé mo fẹ́ dá mọ́bíkẹ́sì náà mo fẹ́ dá skul lẹ̀ àmọ́ kò ní máa bí ó ti máa mójútó yáyá yóò gba àwọn èèyàn sílẹ̀ ní èyí àmọ́ mùdírù lè dálẹ̀ kó tún máa mójútó nǹkan rẹ̀ àṣẹ bàbá Ádámù mùdírù ni mùdírù yudírù náàsà bìlẹ̀ ìlú wọn nù ha àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀yà Ádámù ìsìlámì bí n bá ní kóòrì bàbá Ádámù nìkan ìsì máa rí ilẹ̀ ọ̀hún máa ń jẹ́ tọ̀sílítì tẹ́ḿbẹ̀ àmọ́ torí àsìkò Ádámù àlè lórí wọ́n pọ̀ ọlọ́jà olúwa lówó màkà wọn. nínú ọtún ní Shaykhuna Kamali abáǹpẹ̀lú Shaykhu Al-Adabi Mufti Ìlọrin. nínú ọtún ní Shaykhuna Al-Agbaji Shaykhu Yusufu bàbá Al-Agbaji. lára wọn tún ní Shaykhuna Salati àlùfáà wa ìdáyé ọmọlẹ́yìn kẹ́yìn Shaykhu Salati bẹ́ẹ̀ kẹjọ sí yẹ́wùmọ̀ láyàwùmẹ́yìn gòbẹ́jẹ ní sáà yẹ́wùmọ̀ láyàwùmẹ́yìn la ilaha illallah. nínú ọtún yìí ṣùgbọ́n Salati lára ọtún yìí ìdásí tó Salati. Shaykh Abubakar Shaykhu Salati. nínú ọtún yìí Asadul Wusudi. عبد القادر شيخ Salati. nínú ọtún yìí Abdullah Salati. نقيب الأشراف شيخ Salati. nínú ọtún yìí Shazali Musambo. Hasbunallah Shazali Musambo. bàbá àkàrà bẹ̀ fún màlẹ́ kọ́ bẹ̀ fà.
Allah làwọn mọ̀ hasibuna Allahu Allahu akbar ṣáàlì yusambo ṣáàlì yusambo wọ́n dàpẹ́ tó ṣe ṣe wọn ni. nínú ọdún ni Sheikhu Yahya Salati. àbírù lè jẹ́ ìṣìlì ìpàdé ìkàkà. ó ti tẹ́ náà nù. gbangba wọ́n kò ta bàbá wa Salati ìlú Ìlọrin. ó sọpọ̀ àmì ìlú ìṣe kò sì láàbò nù. ó ti tẹ́ náà nù ọjọ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kátẹ́ jẹ́jẹ́jẹ́ tó bá lè pẹ́ tán. àwọn tó lè fọlẹ́ ìkẹrẹ́ láàrin máa ń nì. akọ̀rọ̀kọ̀rọ̀ ilé ìgbésẹ̀ láti pẹ́tẹ́ ní oṣù wa sí alẹ́. àmírù ìjẹ́sì tẹ́ǹtì ní pẹ̀lú àmírù dàpọ̀rí má ìpàdé ẹ̀ẹ́dì gbàgbẹ́ la ilaha illallah. bàbá abẹ́lá bàbá Adam bàbá Sàádà ìpàdé ẹ̀ẹ́dì gbàgbẹ́ àmírù ìjẹ́sì la ilaha illallah. Ọlọ́run dọ́kun bá wa ṣe lótó àfẹ́rù ẹ̀ máa ń lò lẹ́yìn àfẹ́rù ẹ̀ máa ń kó wá ẹlẹ́ni kú èèyàn ni ó máa bínú olóore kí ló ṣe yá. wala tatamannaw ma faddala Allahu bihi ba'dakum 'ala ba'din للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبنا كده بنوسي واسألوا الله من فضله. أمير الجيش ìpàdé ولا لا إله إلا الله. nínú ọtún ni Sheikhu Yunus Al-Katawi yóò tàfẹ́ tó ṣe Sheikhu. bẹ́ẹ̀ bá ṣe lórí wọn náà ti gbà wọ́n lẹ́rú náà. bó o bá wá ṣe òfin àbára kékeré kan ńlá lára wọn ni ẹ̀ ǹjẹ́ táwa náà bá lọ tẹ́wọ́ sọ dáadáa ń kọ́ wa. Ànábì ló sọ bẹ́ẹ̀ ó ní uzukuru mahasina mautakum. dáadáa àwọn òkú ilẹ̀ máa rántí wà kú fún àmà sáàmì ìhìn. ẹ yá fi wẹ̀ mẹ́nu kó bí àṣìṣe wọn àwa náà padà kún jọ kan. ọlọ́run ní nana nínú yẹn mọ̀tẹ́ wàá náà kí túbú máa kọ́tàmù wàá sàrọ̀ hùn. bẹ́ẹ̀ ti ń dẹ́rùkọ wa átàrù wọn náà nù ní. àgbàjẹ àmírù jẹ́ ti dìde pé wẹ̀yẹ wọn láyé ń dẹ́rùkọ ra wẹ̀yẹ ń sunkún. kò yí sí. nínú ọtún ní àsìkò Sheikhu náà láti fún alikabari olúwa bá mi kàn ìjọ náà rẹ bí àná bàbá ṣúgà àjọlọ́dọ̀ bàbá Saheed erílé ni alọ́ pípé apàdà sílé láàbọ̀ mẹ̀kábàrà ò délé mọ́ kápẹ́dé ìlú wo láti pẹ̀lẹ́ pé bá wa ṣe lẹ́sìn kalẹ̀ ń bọ̀ wálé ànípẹ́dé mọ́. ìlú wẹ̀nyí náà ni gbogbo nǹkan ti tẹ́ fún mẹ̀kábàrà. ìlú wẹ̀nyí náà ni tálákà ìrẹsì tí wọ́n ṣe ń jẹ́ lọ́wọ́ kò sẹ́ni tó mọ́ mọ́. mẹ̀kábàrà ò pẹ́ 40 years tó fi lọ. àjọ ń bẹ́ẹ̀ ní mọ́tò ni Ọlọ́run dá mi padà. ní 2007 February 4th lọ́dọ̀ bàbá Saheed orílẹ̀ ìdílé lọ́jọ́. nínú ọdún yìí abúlé ní Fatahi Yasin kí ló dé ìlú Ìlọrin. bisimilahi rahman rahim. èyí náà tó afáwọn ṣúgà ẹ̀ ní parí
ọlọ́run yóò wo láwọn èyí omijé tó jáde lójú tẹ́yìn náà mọ̀ pé sunkún lálẹ́ yìí báyìí ayé ò ní da yín lọ́nà ọgbọ́n níbà Muhammadu láì dánìkan sí mo kí o gbẹ̀yìn afáàbí tẹ̀m̀bẹ̀lẹ̀ bẹ̀ tẹ́ǹtì yẹn yìí ọlọ́mọ ṣàjáre yín pẹ́ o bàbá wa karama bàbá wa hasbunallah gbogbo yín mo kí gbogbo yín yá wa mo kí gbogbo jama ìfẹ́ ló gbé mi dé yàyín afá ò jẹ́ bẹ́ẹ̀ èmi náà ní wàásù lálẹ́ yìí ní Ìjẹ̀ṣà Tẹ̀dó wọ́n sì ti ń pè mí ó kí gbogbo jama pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh afá jami coverage. ọ̀yà yà Rasulullahi annabi Muhammadu ìtajọba mi ni pé annabi Muhammadu kayi ẹ jẹ́ kí oníṣẹ́ bàbá ṣúgà lára yín ẹgbẹ̀rún oníṣẹ́ ńlá Rasulullahi Habiballahi Sabiyallahi Rasulullahi annabi Rasulullahi اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا الله عليه وسلم. الفاقة محمد الجامعي على يا اللهم صل ما باركوي آمين. أنا بقبض النبي محمد يجنب النبي دادا صلى الله عليه وسلم. بابا أقبل يا ẹnìkan lèmi rẹ̀ jọ ń ṣe fanfa ọba ní pé alìkọ̀ọ́nù ní ajá ni máa sáré lọ ọmọ wa kọrin fún mi fáwọn abúlágù jẹ́rí olùkẹ́lìbì ẹ̀ṣẹ̀rí ilẹ̀ ìkìbátà ó sì lè wí kíbàtí aláyálógún yìí sàhúlẹ̀ lè fárísẹ́ zaka tẹ̀fùdílù rabbina àyọ̀ àwọn ti ṣètò ẹni tí ń sọ fún ilẹ̀ kan òun ló dé ẹ̀rù bá ná Muhammad sallallahu alayhi wa sallam. àwọn onímọ̀ sáré làádá ni ẹ má tara yín bẹ́ẹ̀ sí bájá bá ti dábẹ́ kúta ìsínú ṣe wàhálà kó tó bá wọn ló mọ tó dé tó kan sí rẹ mọ́lẹ̀ tí ń sùn àbá aláyẹ ọlọ́run ní kàn yín mọ́lẹ̀. àmín. àwọn tí sàmì ò tí ì débi ni. àmín. ìsàtẹ̀ tó lẹ́nu abẹ́fín náà tẹ́ náà sìn yín ni ẹlẹ́dàá bàbá wa Fadilatu Sheikh Muhammad Al-Awwal Abdul Karim ní sùn míníwù ọlọ́run kó má dà wàhálà mú ẹnì kankan àdéhùn kan fún mi ó ní ọlá nàbẹ ní gbogbo ẹni tí máa ń sàálà mẹ́lì kò ní sínú rù lójú rẹ̀ ń gbà kíámà mo sì wá bù rẹ̀ dáadáa sàálà sáyìn mi ọlọ́run ní dà wàhálà mú. ẹkẹ́ náà tẹ́nu oríṣi kan fáfá aláya àtẹ̀kọ́ àtìlọ́ ní kí gbogbo ẹ̀ máa rọ̀ sọnù. nínú àtẹnu bẹ́ẹ̀ kí lọ àwọn ọmọ yunifásitì ọ̀bìnrin ní ìròyìn wọn dáadáa fún mi àti màsàyà tí ìròyìn yín púpọ̀ ọlọ́run ní kí wọ́n bàjẹ́ ọlọ́run ọmọ mi dáadáa ni afẹ́sàkùrá ní báyìí àmọ́ ń gbà